ẹ káàbọ̀ sí yàrá òǹkà. Àyíkí òun lorúkọ mi. Tó bá jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ padà sẹ́yìn ẹ lọ sí orí péjì wa gangan kẹ́ ẹ lọ wo gbogbo nǹkan láti ọ̀kan ńlá ti bẹ̀rẹ̀ tá a fi bá débi ẹgbẹ̀rún kan ńlá sì ń lọ. Ó yá ẹja bẹ̀rẹ̀. Ọ̀kànlélọ́gọ́rin, èjìlélọ́gọ́rin, ẹ̀tàlélọ́gọ́rin, ẹ̀rìnlélọ́gọ́rin, àrúndínláàádọ́rùn, mẹ́rìndínláàádọ́rùn, ẹ̀tàdínláàádọ́rùn, èjìdínláàádọ́rùn, ọ̀kàndínláàádọ́rùn, àádọ́rùn, ọ̀kànléláàádọ́rùn, èjìléláàádọ́rùn, ẹ̀tàléláàádọ́rùn, ẹ̀rìnléláàádọ́rùn, àrúndínlọ́gọ́rùn, ẹ̀rìndínlọ́gọ́rùn, ẹ̀tàdínlọ́gọ́rùn, èjìdínlọ́gọ́rùn, ọ̀kàndínlọ́gọ́rùn, ọgọ́rùn. Ẹja wakọ̀ ẹ̀ bọ́lẹ̀ báyìí ń bò bá tó dìgbà mi á tún mọ̀ tẹ̀síwájú. Àyíkí ló kọ́ mi. Tẹ́yìn ò bá tí subscribe sí channel wa àsìkò rẹ̀ ẹ dákun ẹ̀yin ara tẹ̀ síbẹ̀ ń kẹ́ subscribe sí channel wa. Bá a bá ti ń fi fọ́nrán síta ẹ̀yin lẹ́ẹ̀kọ̀kọ́ mọ̀ ẹ sì bá wa mú kínní ìyẹn bá wa fi hàn àwọn míì rárá tì sí wọn pé ẹ wo nǹka ó láti ó kan tí èdè ẹgbẹ̀rún ń labala eléyìí ó jẹ. Àyíkí ń lò mí jẹ́ òkà tí ń bẹ lójú ìríran yìí. Ó yá bó o láti pè ẹ bá fi sí abala àríwí sí ń sàlẹ̀ pàdé tún lọ́jọ́ mi. Ó dàbọ̀.